kí ló yẹ kó fà bínú nínú ohun táwọn Tinubu láwọn fẹ́ ṣe yìí o. ní ọ̀sẹ̀ tó kọjá yìí nìkan ó lé ní 100 èèyàn tí àwọn afẹ̀míṣòfò pa. wọ́n pa wọ́n rẹpẹtẹ ní Borno, wọ́n pa wọ́n ní Katsina, kódà wọ́n pa wọ́n ní Edo. ọ̀rọ̀ náà le débi pé gómìnà Katsina Dípò Umaru Rada jẹ́wọ́ lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí pé òun àti ìjọba òun ti ń bá àwọn afẹ̀míṣòfò yìí jíròrò lórí ohun tí wọ́n bá fẹ́ gbà gan-an kí àwọn lè fún wọn tí wọn kò fi ní máa yọ ìpínlẹ̀ àwọn lẹ́nu. Kí ni àwọn afẹ̀míṣòfò yóò gbà ju owó lọ tàbí kí wọ́n máa gba owó orí lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ náà láàyè ara tiwọn? Níbi tí ọ̀rọ̀ yìí burú dé nìyẹn o, afẹ̀míṣòfò ti dọ̀gá gómìnà báyìí. Bóyá níbi tí adé dúró yìí, bóyá bí a bá ti rí olórí ìjọba kan tó ṣe ohun tí ààrẹ Bọ́lá Tinubu lòun fẹ́ ṣe, bóyá ètò ààbò tó dàrú mọ́ gbogbo ìjọba Nàìjíríà lọ́wọ́ yìí kò ní rí bẹ́ẹ̀. Àmọ́ gbogbo ìjọba tí wọ́n bá ti fẹ́ gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀, ìgbésẹ̀ láti ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀, pé kí kálukú ní ọlọ́pàá tiẹ̀ ní ìpínlẹ̀, àwọn kan yóò dìde wọn yóò sì sáré ní kinní náà kò dáa, àwọn míì yóò tiẹ̀ ní àwọn ò gbà pé ìjọba kò lè ṣe é. Ṣùgbọ́n láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ń jẹyọ, àwọn ará òkè ọya, àwọn èèyàn wa ní Arewa, àwọn ni wọ́n máa ń jà bẹ́ẹ̀ tí wọn yóò ní àwọn kò fẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ o, kí wọ́n má gbé ọlọ́pàá ìpínlẹ̀ kankan wá o, ìjọba àpapọ̀ ló gbọ́dọ̀ ní ọlọ́pàá o, kò sẹ́nìkan tó gbọ́dọ̀ dá ọlọ́pàá ìpínlẹ̀ tilẹ̀ sílẹ̀. Níbi tí Nàìjíríà ti wà láti ọjọ́ yìí nìyẹn, pàápàá láti ọdún 1966 tí ìjọba ti bọ́ sí ọwọ́ àwọn ológun. Àwọn bàbá wa ní ẹni tó bá tu itọ́ sílẹ̀ tó sáré bẹ̀rẹ̀ sí fi ẹsẹ̀ rà á mọ́lẹ̀, ó mọ ohun tí wọ́n ń fi itọ́ ṣe ni o. Àwọn Arewa ń bínú nítorí àwọn náà mọ ohun tí àwọn ń fi ọlọ́pàá ìjọba àpapọ̀ ṣe ni. Ìtumọ̀ ọlọ́pàá ìjọba àpapọ̀ tí à ń lò ní Nàìjíríà báyìí ni pé àwọn tí a fi ṣe gómìnà ní ìpínlẹ̀ wọn kò lè ṣe kinní kan, agbára wọn kò ká kọmíṣánná ọlọ́pàá tó bá wà ní ìpínlẹ̀ wọn. Ẹni bá rí ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ 4 oṣù kínní ọdún 2022 sí gómìnà Babájídé Sanwó-Olú, tọ́hún yóò mọ̀ pé kòròfo lásán ni wọ́n fi àwọn gómìnà wa ṣe, nítorí kò sí agbára ẹyọ kan báyìí lọ́wọ́ wọn. Ṣebí àwọn èèyàn kan ló ń lo agbára fúnra wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ ní àdúgbò Màgódò ní ìlú Èkó, ni wọ́n bá kó àwọn ọlọ́pàá kún gbogbo agbègbè náà kìtìkìtì tí kò sì sẹ́ni tó mọ ibi tí wọ́n ti wá. Àwọn èèyàn lágbègbè ọ̀hún bẹ̀rẹ̀ ìwọ́de ní gómìnà Sanwó-Olú bá sáré lọ síbẹ̀. Nígbà tí yóò débẹ̀ ló kan àwọn ọlọ́pàá lóòótọ́. Ọ̀gá ọlọ́pàá kékeré kan CSP Chief Superintendent of Police ló ṣáájú àwọn ọlọ́pàá náà lọ. Ní Sanwó-Olú bá pè é pé kí wọ́n kúrò níbi tí wọ́n wà náà ní kíákíá. Sanwó-Olú ló ní ìpínlẹ̀, òní wọ́n pè ní olórí apàṣẹ pátá fún ìpínlẹ̀ náà, kò tún sí ẹnìkankan tó tó. Àmọ́ ọlọ́pàá CSP yìí yarí o, ó ní ọ̀gá ọlọ́pàá pátápátá Usman Baba Alekali ló ní kí òun ṣáájú àwọn ọlọ́pàá wá síbẹ̀, kò sì sẹ́ni tó lè lé àwọn. ọ̀rọ̀ náà di ìyanu, ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ayé ló ń béèrè pé ta ló wá lágbára jù ní ìpínlẹ̀ kan, ṣé ọ̀gá ọlọ́pàá pátá ni àbí gómìnà? Kinní náà di ìbínú fáwọn gómìnà ilẹ̀ Yorùbá gbogbo, ẹgbẹ́ wọn sì kọ̀wé nígbà náà, èyí tí alága wọn Rotimi Akeredolu tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo fọwọ́ sí. Ìbéèrè tí àwọn náà ń béèrè nìyẹn lọ́wọ́ Buhari nígbà náà, pé ta ló lágbára jù nínú àwọn, ṣé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ àwọn ló lágbára ni o, àbí gómìnà, àbí olórí àwọn ọlọ́pàá ni kí àwọn máa forí balẹ̀ fún? Wọ́n ṣe ọ̀rọ̀ náà yọ́bọyọ̀bọ ni. Olórí àwọn ọlọ́pàá kò dáhùn o, ẹni tí ìbá sì dáa níbẹ̀nu tó jẹ́ abẹ́ ẹ̀ ni wọ́n wà. Abubakar Malami, ọkùnrin tó ń bínú báyìí pé Tinubu kò ṣe dáadáa, ADC làwọn fẹ́ fi gbàjọba lọ́wọ́ ẹ̀, kò wí kinní kan nígbà náà. Buhari tó sì yẹ kó sọ̀rọ̀ nígbà tó jẹ́ òun lólórí ìjọba, òun náà dákẹ́ minimini ni. Bẹ́ẹ̀ ni ìṣẹ́pẹ́ ọlọ́pàá fi àbùkù kan Sanwó-Olú, odidi gómìnà ìpínlẹ̀ Èkó gbé. Èyí tó burú jù níbẹ̀ ni pé ọmọ Yorùbá ni ọlọ́pàá CSP náà, Bímbọ́lá Oyèwọlé. Wọ́n fi ọ̀rọ̀ náà ṣe ọmọ iná làárán síná ni. Bí ìjọba àpapọ̀ ti ń ṣe nìyẹn.
ohun tó sì jẹ́ kí wọ́n máa mú un ní dandan láti fi ọmọ haúsá bíi tiwọn ṣe olórí ọlọ́pàá rèé tàbí ẹni tí wọ́n bá mọ̀ pé kò jẹ́ kó ọ̀rọ̀ sí wọn lẹ́nu. pẹ̀lú agbára ọlọ́pàá yìí kò sí ohun tí gómìnà kan lè ṣe nítorí ó lè jẹ́ àwọn ọlọ́pàá tó ń ṣọ́ ọ gan ni wọn yóò sọ pé kí wọ́n mú un. ìjọba àpapọ̀ nàìjíríà pàápàá tó bá ti jẹ́ àwọn ará òkè ọya kò ní gbàgbọ́ nínú òmìnira àwọn ẹ̀yà tó kù, tipátipá ni wọ́n fi máa ń mú wọn nítorí pé àwọn ni wọ́n ní DSS, àwọn ni wọ́n ní EFCC. kò sí gómìnà kan tí bá ìjọba àpapọ̀ ta kàngbọ̀n tí wọn kò ní í forò gbé. àwọn ìjọba Tinubu yìí náà ń ṣe bẹ́ẹ̀ o. bí ẹ bá ti rí ọ̀rọ̀ òṣèlú tó ń lọ ẹ ó ti mọ̀ pé nǹkan náà jọ ara wọn. àmọ́ ti àwọn ará òkè ọya yìí pọ̀ nítorí yàtọ̀ sí ti ọ̀rọ̀ òṣèlú àwọn ń fẹ́ jẹ gàba lé ẹ̀yà tó kù lórí ni. wọ́n ń fẹ́ fira wọn joyè tí kò tọ́ sí wọn. àwọn nǹkan tó sì ń mú wọn fẹ́ kí orí gómìnà gbogbo má bẹ̀rẹ̀ tí wọ́n ń fi àwọn kọmíṣánná ọlọ́pàá tì wọ́n bí ajá ọdẹ. lára ìrẹ́jẹ yìí làwọn míín ṣe ń sọ pé àfi kí àwọn kúrò ní nàìjíríà ó jàre. nígbà tí wàhálà àwọn fúlàní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí kinní náà le burúkú láyé buhari, àwọn gómìnà ilẹ̀ yorùbá pàdé ní ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2019. nígbà náà ni wọ́n sọ pé àwọn yóò ní àwọn ẹ̀ṣọ́ àdúgbò tiwọn. ohun tó bẹ̀rẹ̀ àmọ̀tẹ́kùn nìyẹn o. àmọ́ bí wọ́n ti dá àmọ̀tẹ́kùn sílẹ̀ lọ́jọ́ 9 oṣù kínní ọdún 2020, bẹ́ẹ̀ níjọba àpapọ̀ fàbínú yọ. lọ́jọ́ 4 tí wọ́n dá a sílẹ̀, ìyẹn lọ́jọ́ 13 oṣù kínní 2020, ọ̀gá ọlọ́pàá pátá Muhammad Abubakar Adamu kéde pé tí òun tàbí àwọn ọmọ òun bá fojú kan àmọ̀tẹ́kùn kan níbì kan tí wọ́n gbébọn tàbí ohun ìjà kan dání, wọn yóò kó gbogbo wọn tì mọ́lé ni. ìmàlẹ́ sọ̀rọ̀ òjò kù nígbà tó di ọjọ́ kejì, ìyẹn lọ́jọ́ 14 oṣù kínní 2020 yìí, ìjọba àpapọ̀ fúnra wọn kéde wọ́n ní àmọ̀tẹ́kùn kò bá òfin nàìjíríà mu, àwọn gómìnà náà kò gbọ́dọ̀ ṣe é. ńlá àwọn gómìnà ilẹ̀ yorùbá yìí bá bẹ̀rẹ̀ sí sáré kiri. ọpẹ́lọpẹ́ Rótìmí Akérédolú, bí kò bá sí tirẹ̀ ni ọ̀ọ́kán ibi tí wọn ìbá pa àmọ̀tẹ́kùn náà sí nìyẹn. ǹjẹ́ ẹ mọ èyí tí kò ṣeé gbọ́ sétí níbẹ̀? Tinubu fúnra ẹ̀ kò jẹ́ kí wọ́n dá àmọ̀tẹ́kùn sílẹ̀ lẹ́kọ̀ọ́ nítorí ìbẹ̀rù ìjọba buhari. bẹ́ẹ̀ àwọn gómìnà tó kù àti sanwó-olú jọ ṣe gbogbo ìpàdé lórí ẹ̀ ní o. lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti fọnmú báyìí, àwọn gómìnà bẹ̀rẹ̀ sí sáré kiri. ìgbà tó sì di ọjọ́ 23 oṣù kínní 2020 ìyẹn kan náà, àwọn gómìnà wọ̀nyí ṣèpàdé pẹ̀lú igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò. nígbà náà ni wọ́n tó sọ pé àmọ̀tẹ́kùn lè máa ṣiṣẹ́. àmọ́ àwọn òfin tí wọ́n fún àmọ̀tẹ́kùn, òfin tí ò ní jẹ́ kó ṣiṣẹ́ láṣeyanjú ni. òun náà la sì wà lẹ́nu ẹ̀ títí dòní yìí. òfin náà sì ni pé àwọn àmọ̀tẹ́kùn tiwa kò lè lo ìbọn tàbí ohun ìjà. wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé ara wọn nínú igbó pẹ̀lú ìbọn ṣakabùlà ni. nígbà táwọn fúlàní afẹ̀míṣòfò tí wọ́n fẹ́ mú yóò wà nínú igbó níbẹ̀ pẹ̀lú ìbọn atamátàsé tó jẹ́ tàwọn ológun. ṣebí nígbà náà, láti fi hàn pé ìjọba àpapọ̀ ló ní ètò ààbò, wọ́n sáré ní àwọn yóò dá ọlọ́pàá ìbílẹ̀ sílẹ̀. wọ́n sáré gba àwọn kan síṣẹ́. nígbẹ̀yìn wọn ò san owó oṣù fún wọn, rábàràbà sì ní kinní náà títí dòní yìí. àmọ́ ó ń jájú àwọn náà lójú báyìí o. wọn ò wọ kágbó, ẹ̀yìn ara ẹni yóò fi lànà. èyí tó já sí pé ẹni tó fẹ́ wọ ẹlòmíì gba inú igbó lọ ní ẹ̀gún inú igbó yóò kọ́kọ́ gún tí ìtí yóò sì jálè lórí dáadáa. ṣebí ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá báyìí nìyẹn. ṣé èèyàn kan lè ka iye àwọn èèyàn tí wọ́n ti pa ni àti àwọn agbègbè tí àwọn afẹ̀míṣòfò ti gbà? àwọn tí wọ́n sì ń fi ẹ̀sìn àti èdè bojú náà ti rí i pé ara àwọn làwọn ń ṣe. ṣíkàṣíkà yóò sáfi díẹ̀ ṣe ara ẹ̀ níbẹ̀. ìyẹn ló ṣe jẹ́ kò sóhun tó dáa tó èyí tí ààrẹ Tinubu kéde ẹ̀ pé òun fẹ́ ṣe yìí. ìyẹn àwọn ọlọ́pàá ìpínlẹ̀. kò sí ìdí tí eléyìí fi dáa jù ni pé èèyàn kì í mọ inú ọgbà ju ọlọ́gbà lọ. bí kò bá lọ́wọ́ ará alé nínú, àlejò kan kò lè mọ sàárì afọ́jú. àwọn ará àdúgbò kan ni yóò mọ àwọn ọ̀daràn tó bá wà láàrin wọn. wọn yóò mọ̀ wọ́n tilétilé àti ibi tí wọ́n ń sá sí àti ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ ibi wọn. ìṣòro ni fún ọlọ́pàá mọ́là láti máa wá fọ́ inú igbó Èkìtì. kí ló fẹ́ rí mú níbẹ̀? bẹ́ẹ̀ náà sì ni ọlọ́pàá Yorùbá kò lè mọ ọ̀nà inú igbó Sàǹfàrà.
yóò kàn máa pòyì kiri bí ọ̀dẹ̀ náà ni. Àmọ́ tó bá ṣe pé ẹ̀ṣọ́ àdúgbò ni, bí àwọn àjòjì kan bá ti wọ̀lú láwọn èèyàn yóò ti mọ̀, wọn yóò sì tú wọn fó láì tí ì ní ráàyè ṣe iṣẹ́ ibi wọn. Àmọ́ ará àdúgbò wo ni yóò bá ẹ̀ṣọ́ aláàbò tí kò mọ̀ tàbí tí kò gbédè ẹ̀ sọ̀rọ̀ bó bá jẹ́ ara wọn ní ńkọ́? Bí a bá ní ọlọ́pàá ìpínlẹ̀ tí àwọn gómìnà gbogbo ní àṣẹ lórí ọlọ́pàá tiwọn, nǹkan yóò yí padà kíá ni o. Àwọn èèyàn kan sọ pé kò sí owó tí àwọn ìjọba ìpínlẹ̀ yóò fi ní ọlọ́pàá tiwọn. Ọ̀rọ̀ ọgbọ́n ni lóòótọ́, ṣùgbọ́n owó tí àwọn gómìnà míì ń ná dànù yóò sanwó ọlọ́pàá ìpínlẹ̀ wọn. Owó ààbò tí wọ́n sì ń gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ náà ńkọ́? Ju gbogbo ẹ̀ lọ, bí ètò ààbò bá dáa, tí olóko lè lọ sóko ẹ̀, tí olódò lè lọ sódò, tí àwọn àgbẹ̀ ráàyè ṣiṣẹ́, tí àwọn oníṣẹ́ owó àti oníṣòwò lè lọ sọ́nà ọjà wọn láì sí fòyà, táwọn oníléeṣẹ́ lè lọ dá iléeṣẹ́ wọn sílẹ̀ ní ìgbèríko tàbí níbikíbi, owó yóò wọlé fúnjọba. Ohun tí ètò ààbò ṣe pàtàkì nìyẹn. Àyà àwọn kan náà tún ń já pé àwọn olóṣèlú yóò lò ó láàrin ara wọn láti máa fi fìyà jẹ ẹni tí kò bá ṣe tiwọn. Bí wọ́n bá bẹ̀rẹ̀ ìyẹn fúngbà díẹ̀ ni, nígbà tí yóò bá fi di ọdún 2, 3 tàbí ó pẹ́ tán ọdún 5, àṣírí àwọn oníbàjẹ́ náà yóò bẹ̀rẹ̀ sí tú. Ọgbọ́n tí a ó bá sì tún dá sí, gbogbo wa náà yóò rí i. Ṣùgbọ́n ká má jókòó síbì kan ká fẹnu ba ohun táwọn Tinubu fẹ́ ṣe yìí jẹ́. Ẹ jẹ́ ká ṣe é wò kí gbogbo wa fojú rí i. Ohun tí a kò bá dánwò a kì í lè sọ pé kò dáa. Bí a bá dán wò la ó tó rí àṣìṣe tàbí àléébù tó bá wà níbẹ̀ tí gbogbo wa yóò sì fi lè tún ṣe tí yóò fi dára. Lórí ètò ààbò yìí, ìjọba àpapọ̀ Nàìjíríà ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí gbogbo ìpínlẹ̀ lọ́wọ́. Ẹ yá jẹ́ ká já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yìí dànù o, kí gbogbo wa lè rọ́nà lọ. Ṣùgbọ́n àjùmọ̀ṣe ni o, torí ọgbọ́n ẹnìkan kò tó o, ìmọ̀ ẹnìkan kò jọ bọ̀rọ̀. Ìmọ̀ràn tẹ́nìkan ń dàgbà látèṣí lórí ikọ̀ náà ni. Eléyìí yóò ṣe é ṣe fún wa o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ètò ààbò yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí.